wọ́n wá ní káwọn ṣe bó ṣe wà gbogbo ń ta bá dẹ̀ fẹ́ ká fi sùúrù sí á bèrè àwọn fún àwọn sì dúró tì wọ́n sẹ́wọ̀n pé tó bá ti wà lẹ́yìn wa Fúlàní ayákìlá ti ń pààyàn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ orípa ní baba wọ́n jẹ́ ká fi sùúrù kọ́ wa ìjà fi sùúrù akẹ́dẹ́lẹ̀ ìlérí Ọlọ́run ní fa ẹrẹ́ ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Gbogbo ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ já kíra wa pé Olúwa ti ṣe, ó ti ṣe ohun tá a fẹ́ ibi tá a gbèdí sí igi wò ń bẹ ẹ pé lórí kíni lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá ni ẹ ti mọ̀ pé èmi ò ní sọ nǹkan méje pé àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò sí ní ogun lọ ni. Ta ló sọ̀rọ̀? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá yìí ti fi ìdí ọ̀rọ̀ kalẹ̀ pé tó lórí ìgbésẹ̀ àwọn báyìí àṣẹ àwọn ọba aláyé wa ẹ bá ń ṣe kábíyèsí o kábíyèsí o fún àwọn kábíyèsí wa nílẹ̀ Yorùbá. Ìran tí mo wá yìí bí n bá dàgbà tí mo dògbó tí mo bá lọ tí n bá tún padà bọ̀ táyé àtúnwá bá tún bẹ àárín yín náà ni wọ́n wà. Torí pé ọ̀rọ̀ Yorùbá ló sọ pé ohun tá a bá fẹlẹ̀ mú ní ilé kokoko, ohun tá a bá fagídí mú òun ní níní lára, èyí tá a bá ti wá fẹlẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ nídọ̀ yẹn lọ́rùn. Pé òmìnira orílẹ̀-èdè Yorùbá níbi tá a bá dé yìí wọ́n ní kò sí, it's not negotiable, kò sí pé à ń díyelé, kò sí pé ẹ padà sẹ́yìn ẹ má tẹ̀síwájú. Wọ́n ní ká gbàgbé ohun tí ń jẹ́ kínní àná. Ìjẹ́ ta ló sọ? Olóyè Sunday Adéyẹmọ ni. Ẹ farabalẹ̀ ẹ wá wo fídíò ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ lórí ẹ̀, ìgbésẹ̀ wọn, ìdí tẹ́ ẹ fi ń pa tí à ń fi sọ pé tó ó ti di OPC ó ti dolóṣèlú, ìdí àtìtúmọ̀ wọ́n fi gbérú ìgbésẹ̀ yìí. Kí ni àwọn kábíyèsí wa sọ? Níbo ni wọ́n bá a dé? Gbogbo ẹ̀ pátápátá ni ẹ farabalẹ̀ kẹ́ wò. Àmọ́ àti pé àwọn àgbàlagbà tí wàá tún wà ń bẹ̀ náwọn bàbá wa tí wọ́n wá ṣe ẹ̀lẹ́ ń bẹ̀ wọn sólóyè Sunday Adéyẹmọ, àwọn náà tó wá tó àṣírí àwọn ọ̀tá àgbìnrere orílẹ̀-èdè Yorùbá, àwọn èèyàn tó fojú já láàánú tó jẹ́ pé ohun tó wà nínú wọn kódà ó burú kọjá bẹ́ẹ̀. Gbogbo wọn lẹ́ farabalẹ̀ wò, tẹ́ farabalẹ̀ gbọ́, ẹ bá ń farabalẹ̀ wò kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé omi tí mo kọ ṣáájú pé Olúwa ti ṣe, Èdùmàrè ti sọ̀rọ̀ wa dayọ̀. Ẹ mọ̀ pé àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò sí ní ogun. Bá a bá gborílẹ̀-èdè Yorùbá kò sí sinmi ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹ má yiri ẹ wò òdodo ọ̀rọ̀ tó kọjá bẹ́ẹ̀ ni. Ẹ má jẹ́ dà yín láàmú mọ́, ẹ sì má jẹ́ gbà yín lásìkò. Ẹ já lọ tààrà, ẹ jẹ́ gbé yín lọ sọ́dọ̀ bàbá. Ẹ bá ń farabalẹ̀ wo àwọn fídíò yìí bí bàbá yìí ṣe sọ àti bí níbo gan là ń lọ, bá a ṣe máa débẹ̀ òun rèé. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ má gbàgbé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Ẹ má fún wa ní nǹkan kan mí mọ́. Ẹ yọ̀ǹda wa, ẹ já máa lọ, ẹ ká wa náà lọ tún ilé abínibí bàbá wa ṣe. Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Ìgbòho bóyá kò bá wa ṣe mọ́, bóyá ń bá wa ṣe, ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ẹ fi mọ̀ wípé ẹ̀ ń ṣó níbẹ̀, ẹ̀ ń ṣó mẹ́. Sọ́mọ kárí iná nìkan tí wá. Nígbà tí mo gbé àwọn ọmọ kan, ó ń tẹ̀sí ọ̀rọ̀ pé kí lọ́kùnrin yìí kí ló ń wí. Ọ̀rọ̀ oríwọ̀ ọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ owó tí wọ́n lọ́dọ̀ owó lọ́gbọ́. Ẹ̀jẹ̀ mi ò ní wá bàdàn ní, wọ́n ní màá wá ní iṣẹ́ mi tí mo jókòó sí ti máa bá wa. Àwọn kò ń ṣe nǹkan ní mo ní iṣẹ́ gbogbo àlejò wà lè fún mi wà. Látàárọ̀ tí mo ti sọ lọ́kàn pé mo wọ́n mi àlejò tí mo nílé bóyá láti kúrò ọ̀gá àbílá á tó bí mẹ́fà. Mi ń dáhùn ló pé ọmọ kó fóònù fọ̀mọ́ mi pé kó dá sí. Mi ń bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀. Àjọpọ̀ tó wà ní àbá nǹkan mo ní kí ni mo nǹkan dúdú. Mi ò kàn dúró tó ní òun ká torí ẹ̀ wá pé ká ní báyìí. Inú mi ń dùn kí n tó
kó tó di pé ọ̀rọ̀ ìjàngbara ṣẹlẹ̀ ni mo ti máa ń gbọ́ yín ẹ̀rú inú ẹ̀ máa ń dùn sàkọ́ni àti torí ẹ̀ ní ìdágbé àti torí ẹ̀ ní àsìyàn ọ̀rì tẹ́gbẹ́ ṣe ló gbé wa ṣubú ọlọ́run lè jẹ́gẹ́ ìlú wa ṣubú oníṣubú ẹ̀dá náà wọn àtòrí ẹ̀sìn ọ̀rì ó táyé bí àti rọ́lọ́run wa ajẹmọ́nùkú yàbá ti wà yìí bẹ́ẹ̀ ni láti 1996 ní èyí ti ní ọmọọṣẹ́ bíi mẹ́fà ṣẹ́ńgọ́ mo ti lọ́mọ awo bíi mẹ́fà tó padà ní 1996 bàbá yìí bẹ́ẹ̀ ọmọ fún mi tí gbogbo ọmọ wa ṣàbàbà láwùjọ àtóbi méje tá à ń lọ sí ọ̀rẹ́ wa dáhùn ẹ̀gbọ́ àbùkù rẹ̀ yà nítorí wọn ọ̀gbìn adébì kan ṣùgbọ́n bọ́lọ́hún ṣe dá yín àti bẹ́ẹ̀ ṣe ń wà ẹ̀ ṣá máa ṣe ti ní o. Ìgbò òòṣà olúwa mi òòṣà ọbàdà mi akọni Oòduà ààrẹ. bóyá kò jẹ́ ẹ máa ń wo kí ní sọ́yà mo máa fọ́ lóògùn mi ò mọ̀. bẹ́ẹ̀ ni olúwa mi òòṣà. tó bá jẹ́ mi sí màmá ẹ̀gbọ́n mo ní bàbá yìí gan báyìí ṣẹlẹ̀ mi báyìí kò dá náà wà lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ àjẹ́ fún ọ̀yẹ́ sí ọlọ́mọ ìdá ìbáṣẹ́ mú ìwà mi látàrọ ẹ̀nú mi pọ̀ ń dùn mo ti jẹun ajé amúnú lé o inú mi ṣáàkùn dùn ṣáà kábíyèsí rẹ lọ. oríṣiríṣi o báyìí ẹ̀rọ wọlé bá tiẹ̀ ṣe bí bóyá adébítà ń lọ ń gbà lẹ́lẹ́lẹ́ àṣẹ́ṣe débi ọlọ́wọ́ ajẹ́gẹ́ yìí ibi ò ní ṣe yìí ìfá ní alẹ́lẹ́ kìlé ó ní mo ṣe wọ kí ẹ wá yọ fún mi ọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀ka mo ṣe wọ kí ẹ wá yọ fún mi ọmọ wa yọ fún yìí o ìbọn ìjẹ́ kópẹ́ ẹlẹ́dàá yóò jẹ́ kópẹ́ táwọn ẹni tó ṣe wọlé wọ̀dé ń bí tó dẹ̀ ń dáì ẹgbọ apájá nínú wọn pàkà àpájà ni wọn péré o èyí tí mú ewu ibi mo ní jókòó mú ewu. àrò ti rọ mọ. ṣùgbọ́n mú ewu yẹn tọwọ́ tẹsẹ̀ là ń wọgbá. bẹ́ẹ̀ni. tọwọ́ tẹsẹ̀ là ń wọgbá ànàmú ń tọ̀gà. táwọn ẹni tó ṣe wọlé wọ̀dé ń bí tó dẹ̀ ń dá yìí ẹ̀kọ́ tó pàgbàgbà tó wọn máa pàṣẹ. àṣẹ àṣẹ wá ó ti rí bẹ́ẹ̀. níta gbangba lògùn máa ká sí. àṣẹ ọ̀dàlẹ̀ ilé àtọ̀dàlẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. àdúgbò àti tó ń fà orí fóònù téèyàn gbogbo wọn lògùn máa bá. bẹ́ẹ̀ ọ̀nì ṣẹ́kù bóyá máa rí ni ẹ̀sìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa pọ́n ilé Ọlọ́run máa pọ́n ilé ẹni dẹ́nà àná tó lá máa gbà sí ilé ẹmọ ní ìlú bàbá náà lẹ́sọ̀ ní pé ojú ní gba ìlọ́wọ́ ẹlẹ́sẹ̀ ní gba ìlọ́wọ́ aṣọ funfun àgbà ìlọ́wọ́ òkú àjàgbá yìí dàgbà àgbà ẹ̀mọ̀ gbà yìí ẹni ṣiṣẹ́ o gbogbo tẹ bá ṣe ayé òde gbogbo gbogbo tẹ bá ṣe ayé òde gbogbo gbogbo tẹ bá ṣe ayé òde gbogbo ẹni dẹni àná ẹmọ gàṣẹ ọ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àtọmọdé àtàgbà wọn kò mọ fẹ́ràn yẹn ọmọ rí bẹ́ẹ̀ tọlọmọba nífẹ̀ẹ́ yẹn àwọn mú ìfẹ́ rẹ̀ láti sáàtì wá káwọn afẹ́ sáyé kìí ṣe pé ẹ á fẹ́ sáyé pé ẹ mọ fẹ́. ó fẹ́ sí ọ̀sẹ̀ tí wàá fẹ́ tó bá yẹn fẹ́ ẹ̀gbọ́n ó máa fẹ́ yín báwa ṣe ń fẹ́ gbogbo ọba bí ọmọ tuntun sílé ayé òòrùn tàbí ẹnìbọdì gbogbo èèyàn ló fẹ́ ayé afẹ́ ọmọ ìfọṣẹ́ mi ìfá ní ọlọ́mọnìkẹ́ kíkẹ́ lolú kíkẹ́ lágẹ̀wọ̀ gẹ̀gẹ̀dẹ̀ làkọ́mọ nínú ọ̀rọ̀ tó ń ti lọ́rùn wá sí ayé wá wá kẹ́ yín níṣẹ́ bí ọmọ tuntun àdùkọ́ ní olómi sínú sínú ara wọn ẹgbẹ́ àdókì ìdórúkọ méjì àdún nìkan ló jẹ ọ̀rọ̀ yẹn kò máa dùn mọ́ wọn láti inú ni ó láti inú wọn ló ti máa dùn mọ́ wọn láti inú wọn ló ti máa ọ̀rọ̀ Yorùbá pàápàá á dùn mọ́ wọn ọ̀rọ̀ yẹn wá á dùn mọ́ wọn ọ̀rọ̀ tí ní á dùn mọ́ wọn ọ̀rọ̀ gbogbo àwa táàkì ìṣèdèkèdè á dùn mọ́ wọn ọlọ́wọ́ àgbàmẹ́ ọ̀rọ̀ wá dùn mọ́ wọn láti àtijọ́ wá ní jagunjagun kìí ń dọ̀bálẹ̀ fún lọ tẹ́ bá lọ sọ dáadáa nípa àwọn ọlọ́bí ń jọba ní. akọni Oòduà bẹ́ẹ̀ ni. àwọn jagunjagun torí ẹ̀ nínú jagunjagun kìí dọ̀bálẹ̀ ewu ní bàbá ewu ní babaláwo àwa ní ètò àti ẹ̀kọ́ jagunjagun ọba olóyè àwa kan wọn ní dáadáa. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹlẹ́sìn ní ìta àgbà tó ṣe ń bá wa kún wọn lé kò bá má sàbùkù láàrin. Torí tí ó bá níbẹ̀ ẹnì kan lè dàdúró pé dẹ̀ máa tẹ̀lé àbùkù síbẹ̀ olórí burúkú ẹ̀rọ olórí burúkú ẹni lẹ́mí. Kábíyèsí rẹ lọ. Kẹ́mi àti láyọ̀ gbogbo gbèsè ayé mi
mo fi láìkì bẹ́ẹ̀ ẹ̀bùn ìṣèlú mo dé ìbádẹ́fẹ̀ láwọn tó àjọ ọ̀rọ̀ lọ́ba ń rẹ̀. ìdúnnidún bẹ́ẹ̀ ni olúwa mi ó ṣá bẹ́ẹ̀ ni. adúgbò máa ṣe lọ ṣáínà yìí ṣe yẹn ṣe lè ń gún wa ní kẹsẹ̀. ìbá máa jáde lọ bẹ́ẹ̀ ní ilé lọ ṣú wa. Ṣé lábẹ́ ń gbá ọmọ máa gún lọ ṣúrúṣúrúṣúrú. Èèyàn bá ti tọ́ ní ó ti tó balẹ̀ ẹ̀fà rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìbá ní kẹyẹkẹyẹ má máa ṣe ń ẹ̀yà ẹgbẹ́ gbòde. Bàbá wa Sunday Igboho ó dàgbàlagbà ẹyẹ tí ń fò fìrìfìrì láàrin àwọn ẹyẹ. Ó dàgbàlagbà ẹyẹ tí ń fò fìrìfìrì láàrin àwọn ẹyẹ. Kẹ́nikẹ́ni má ṣe ẹni bá lò máa ẹni bá tọ́ka ìlọ ká ń sọ ẹni ọ̀tún ìlọ́kùn ẹni bá lò máa ńdọ́gba wa fàájà fò àṣẹ 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 dídùn ló máa dún bẹ́ẹ̀ ni bàbá mi kábíyèsí. Ikú sáfùkú, sáfàmù, àjẹrẹ́jù ságbọ̀nàgbọ̀nà, wọ́n lè gbé bálẹ̀ gbàgbé ìyẹn ní ìtẹ́yìn ṣe lọ́wọ́ yìí, nígbà kú bá ti sáfù dáhùn sábàrò, tí wọ́n lè gbọ́ bálẹ̀ àgbàgbé òbí bẹ́ẹ̀ ti gbára yìí lẹ́tún gbà gbogbo ẹ̀. Ẹ wá dúró èrò, ẹ wá kò lè dá yín mú kò nílé mi ní bá tẹ̀lé yín mú. Ibi àṣẹ wọn ti ránṣẹ́. Ibi ẹnu wo lẹ níjọ lé yín lórí? Ẹnu wo níjọ lé yín lórí o? Ní agbára àwọn tó jẹ́ ẹnu wo níjọ lé yín lórí? Ẹnu apá wọn ò ní ká yín, ẹnu wọn ò ní jọ, ìmọ̀ wọn ò ní jọ, ìgbàgbé bíi àṣepọ̀ wọn ò ní jọ. Lórí àwọn àgbààgbà ni wọn kì í péjọ kọ́fọ́ kábọ́rí. Àwọn ọ̀pẹ́ rẹ̀ ni wọ́n fi pa àwọn kọ́fẹ́ kú borìṣà. Ọ̀dọ́mọ kéékèèké lù kí ìpéjọ kọ́fà parọ́ṣẹ́ bọ́. Wọ́n tó bá pè ní níbi ìjẹ́jọ́ lọ wá. Láti pè ní níbi ìjẹ́jọ́ lọ wá. Ẹlẹ́kọ̀ọ́ ló kùnú pé níbi ìjẹ́jọ́ lọ wá. Ètò ayé bá ti sọ̀rọ̀ tọ̀rọ̀ wá sọ̀rọ̀ tọ̀rọ̀. Ètò ayé bá sọ̀rọ̀ ni wọ́n ń sin bẹ́rẹ̀. Tí ètò ọ̀run bá ti sọ̀rọ̀ ó parí nìyẹn. Ìyẹn ni wọ́n jẹ̀lé látọjú oorun. Wọ́n á máa lọ tí wọ́n jẹ́ jẹ́ ara wọn. Àwa yìí ni àwa àtàjọ ń ṣe náà rí. Àti pé Ọlọ́run fún ìdí àwọn tó ti bá lọ. Wọ́n bá ti sọmọ rẹ̀. Ẹ̀ẹ́ a bá ń jagun náà, àwọn tó kù bẹ́ẹ̀ ni wọ́n wọ̀. Àwọn tó ṣe kù. Àwọn tó bá kú náà lọ́wọ́ sọ̀tún tó bá ṣẹlẹ̀. Ọlọ́run ní gbogbo owó kúkú. Àmín. Ọlọ́run ṣàforíjì táwọn tó kù. Àmín sà. Ẹ̀kọ́ àdótì mi. Ẹ̀kọ́ àdótì mi. Ẹ̀kọ́ àdótì ni o. Ìṣe gbogbo yẹn náà ni Ọlọ́run lè fún nírú ọkàn bẹ́ẹ̀. Tí ó hàn tó ti yẹn bẹ́ẹ̀. Ọlọ́run ní payẹ́rẹ́ o. Ọlọ́run ní jẹ́ ìjábọ̀. Dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bá wa ńlẹ̀ Yorùbá pátápátá. Bàbá orílẹ̀ kéńtà yẹn òun ló gbé orúkọ mi kiri. Wọ́n tọ̀ bàbá ẹ̀kọ́ gbé mi wá Nàìjíríà. Wọ́n ní ìdí ọba bíi 20 tí ó sáyìn òru. Orílẹ̀ kéńtà lọ́kọ́ sáyìn. Mọ̀dọ̀ yọ sí. Officially ni bẹ́ẹ̀ ọ̀sán fún níbàrígà ọ̀sán ó bẹ̀rẹ̀ sí gbé fún gbogbo àwọn ọba ní Ògùn state aláké kankan wọ́n bọ́ọ̀lù yẹn ọgbẹ́ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tọ́lọ̀ ń fi ìfẹ́ mi sí lọ́kàn ọ̀sán àwọn tọ́lọ̀ ń kádàrá pé àwọn ò ní fọwọ́ sí wọn fọwọ́ sí ó gbé lọ sọ́sùn àwọn tọ́lọ̀ ń kádàrá pé tó ọmọ wa náà lọ́mọ yẹn ọ̀sán adúpẹ́lọ́ gbogbo wọn pátápátá Ọlọ́run níjọba jẹ́ fún wọn àwọn tí ọ̀sán náà Ọlọ́run níjọba jẹ́ fún wọn bí wọn bá ṣe dáadáa lé ní ó lè ṣe dáadáa lọ́la ó lè jẹ́ báwọn tí ọ̀sán lánàá nínú wọn náà lọ́run ló ìfẹ́ Ọlọ́run fi yọ wá náà ní sí adúpẹ́lọ́ Ọlọ́run wọn adúpẹ́lọ́ bàbá mi àti Adéwọ̀ Ládọjà. kábíyèsí o. Ọlọ́run jẹ́ mi bàbá mi ó fún mi. gbogbo ẹni tẹ́ máa ń tẹ̀lé ẹ jẹ́ ká máa wà ní 100% loyalty 99 loyalty yẹn kò dáa 99 loyalty yẹn ẹyọ kan tó kù yẹn ìyẹn lè fi ṣe jàmbá. bẹ́ẹ̀ni. 100 dáa. Bàbá mi jẹ́ kí n mọ̀ pé Olúbàdàn jẹ́ kí n mọ̀ pé òun ní 100% loyalty sí mi. kábíyèsí o. bẹ́ẹ̀ ni bàbá wọn Olúgbọ́n tí bá pè bàbá Olúgbọ́n ní aago 2 òwúrọ̀ ògbè. Bàbá yẹn ṣàdéhùn fún mi jọ́ kan bàbá Olúgbọ́n yẹn ó ní Sunday mọ́ ní bàbá mi ó ní mo mọ̀ pé ọkàn rẹ̀ ò balẹ̀ mo ní kò balẹ̀ ó sì wọ́n fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ ó sì mọ̀ pé ó ní bàbá ó lé mi Olúgbọ́n ni mo ń sọ bẹ́ẹ̀ fún ọ pé tó bá pè mí láàbò kan òun gbé nǹkan kan tó bá dẹ̀ ń ṣe ọ́ ṣe mí ló sì dúró tì ọ́ kò wá sígbà tí mo pe bàbá yìí ò ní gbé fóònù
tí bá ti ní ẹ̀lú bàbá mi olúgbọ́n yóò ní tí ò sí ọ kí lọ fẹ́ ohun tó fẹ́ yẹn yóò sì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá tán bá mú gbà yẹn bàbá olúgbọ́n mo máa ń pè tí mo bá mi gbà wọ́n lẹ̀ lẹ́bí rò pé mo lágbára bàbá yẹn bàbá dáadáa bàbá yẹn ọjọ́ kan tí alókolódé pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ fún mú àwọn àgbà bẹ́ẹ̀ni wọ́n á ní commissioner police yẹn bínú ní ṣùgbọ́n wọ́n á pè bàbá olúgbọ́n mo ní bàbá wàhálà wa ó ní kí ló dé wọn láwọn ọmọ tí ń tẹ̀lé mi wọn náà ti fa wàhálà sí mi lọ́wọ́ tágbára mi ọ̀ka ó ní kí ló dé ìṣàlàyé fún wọn á ní kó bá mi pè commissioner police Ogun State bàbá ní kí n fún un ní ìṣẹ́jú márùn-ún wọ́n pè mí padà ó dẹ̀ pè commissioner police dẹ̀ pè bàbá padà pé ohun tẹ́ bá ti fẹ́ àwọn ó ṣe bàbá lóhun tí mo fẹ́ ni pé kò pe Sunday fúnra rẹ̀ commissioner police yẹn pè mí wọ́n ń tà níyẹn lóhun commissioner police gbé ẹ pẹ̀lẹ́ sá ọ̀gá ó ní bàbá olúgbọ́n ti pè wọn ó sì ti bá wọn sọ̀rọ̀ through governor Ogun State Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run jẹ́ mi máa yẹn náà Ògùn ìyẹn dáadáa Dàpọ̀ Abíọ́dún yẹn náà ó dúró tì mí gómìnà Dàpọ̀ Abíọ́dún wá sọ fún kọ́ńtọ́nà pólísì pé àwọn ọmọ tó ń wọ yẹn Yorùbá ni wọn kẹ́kọ̀ọ́ ọ̀dẹ́ gbọ́dọ̀ sí wọn èyàn kì í lé ọmọ púpọ̀ ìpàjẹ́ ìjà tí wọ́n dẹ̀ ń jà wọn ọ̀pá yẹn ò ṣe kẹ́kẹ́ ìjà Yorùbá náà ń lé o àwọn ọmọ yẹn ń sìn tó bá fẹ́ ni kò ṣe gómìnà sọ bẹ́ẹ̀ fún CP gómìnà Dàpọ̀ sọ bẹ́ẹ̀ nǹkan kọ́ gbọ́dọ̀ sáwọn ọmọ yẹn o ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mú wọn tó bá múnú wọn kó fi wọn lẹ̀ torí bàbá olúgbọ́n ti pè wọn ó ti fẹjọ́ sùn ó sọ fún CP bẹ́ẹ̀ CP yẹn wá pè mí ó ní ta ni mo believe mo lálòkò lódò ó ní ta ni ń jẹ́ bẹ́ẹ̀ mo ní yọ̀wá kan ìlà ó ní kí ní kọ́ ọmọ bọ̀ lọ́fíìsì nǹkan ọmọ bẹ̀rù ó mọ táwọn mú yẹn àwọn òdìdí ṣe àti fún àwọn Fúlàní tó ń parọ́ táwọn fẹ́ tó wá bá wọn pé káwọn lọ mú wọn yẹn àwọn pè wọn wá kán wá kojú ẹ̀ ọlọ́dà bẹ́ẹ̀ ó ní kí n sọ pé gómìnà ti pè mí pé mo ní ṣe wọn àlòkò lódò pé mo lọ ó ń tó bá ti dọ́dọ̀ nǹkan sọ pé látọ̀dọ̀ Sunday Igboho ó kún un ní píye bàbá lóko lódò lọ bẹ̀ nígbà tó dọ̀hún ó ní bàbá ló kọjá bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yà ó ní ìyẹn pọ̀ gan bàbá lóko lódò ọmọ ohun tí ń bẹ lábẹ́ ìyẹn pé Ọlọ́run lo àwọn bàbá olúmọ àti gọ́fínà Ògùn yẹn fún mi bíbẹ̀ ẹ̀kọ́ tó bá lọ bẹ̀ wọ́n mú lẹ̀ ó lè pọ̀ wọ́n mú tí wọ́n bá wà mú ojú tì mí nù àdúgbò fọlọ́run fún àwọn tó lọ fi ta láti lẹ́yìn wa lẹ́yìn náà káwà dúpẹ́ fún bàbá Bọ́lá Tinubu tí a bá sí ẹ̀ lóore yẹn mọ́ mọ́ ni ọdún karùn-ún rẹ̀ lẹ́yìn odi wọ́n lè lọ bá bàbá rẹ̀ ọmọ ìyá ọmọ rẹ̀ ni fi ilẹ̀ ó ní ẹ̀nà ọmọ bọ̀ nílé tó bá ní mọ́ wálé kí la fẹ́ ṣe bàbá la fẹ́ jà ẹ̀wọ̀ yẹ̀mí tí ò tún bọ́ lálá lè bá jà ọlọ́run ti ń gbìjà wa ọlọ́run ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní kí n mọ bọ̀ nílé ó ní mímì ọ̀dẹ̀ gbọ́dọ̀ mi ni bẹ́ẹ̀ nìkan wá ní mò ń yin Tinubu tí ń bú mi sẹ́wọ̀n pé wèrè àrò èrè ńlá ni olórí burúkú lẹ́ni yẹn wèrè tó ní mo ṣe yin Tinubu yẹn ṣé babalábàbá rẹ̀ lè gbà mí bàbá rẹ̀ ò lè gbà mí lẹ̀ bàbá mi kò lè gbà yín lẹ̀ àwọn tí mo fà yẹn agbára mi ó ju agbára mi lọ odidi orílẹ̀-èdè là ń bá jà Ọlọ́run ló wà lẹ́yìn bẹ́ẹ̀ orílẹ̀-èdè kan là ń bá jà kéṣe local government èyí ṣe state là ń bá jà federal government ni agbìyànjú agbára wa wò ni tá a bá jẹ lọ nígbà tá a sì ti jẹ lọ náà Ọlọ́run ní bàbá wa kẹ̀kẹ́ wa tí wọ́n wá ní ọmọ wa ni ọ́ bó ti jẹ́ pé àfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọn tí wọn á bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn bẹ́ẹ̀ ni o ẹ mọ yọba tá a bú ọba tá a bú nílọ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà mú. àwọn tẹ bóònù àbọ̀ nípa àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀lì bẹ́ẹ̀ ni mo máa ṣe ọ̀rọ̀ tí bàbá bá ṣe ọmọ náà ní ó ṣe sọ́ọ̀lì oníburúkú bàbá láyé kọ́ lọ́dọ̀ ọmọ Ọlọ́run káwá dúpẹ́ pé aláwọn bàbá dáadáa abẹ̀ wọn sì gbọ́ wọ́n wá kó wa wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́ wọ́n wá ní káwọn ṣe bó ṣe wù wá gbogbo ń ta bá dẹ̀ fún káfí sùúrù sí àbẹ̀rẹ̀ àwọn fún àwọn sì gbé tiwọn sẹ́wọ̀n pé tó bá ti wà lẹ́yìn wa
Fúlàní ayágbìlà tí ń pààyàn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ orípa ní baba wọ́n jẹ́ káfí sùúrù kọ́rọ̀ wa ìdí àfi sùúrù agẹ̀dẹ̀lẹ̀ lérí Ọlọ́run ní pààyàn rẹ gbogbo nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń béèrè Ọlọ́run wọlá wákàtí àsìkò tá a wà yìí Ọlọ́run máa ń yọ̀ǹda fún bàbá yẹn Ọlọ́run jẹ́ bí bàbá Tinubu gbó ẹni wọ́n bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní kú ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ọ̀rọ̀ ìgbà tí ọ̀fẹ́ náà mi ó tún wá wàhálà sí mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́ wọ́n gbé mi kà ìgbà tí ó ti ṣẹlẹ̀ ẹ̀yin náà òfin bàbá wa mi ṣe ọmọ kí lálálá wọ́n ti yọ ẹ́ńjìn gbogbo ẹ̀dá lọ́tà ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọdé ń tẹ̀lé mi náà ni olùkọ́ bọ́lọ̀ ń pè wọn ọ̀rẹ́ mi nìta ọ̀rẹ́ mi nìta Ọlọ́run lè dán yẹn wò Ọlọ́run lè dán yẹn wò wọ́n tó bá jẹ́ ntọ́lọ́run nífẹ̀ẹ́ yóò bí kò ní ti ọwọ́ kan ní Ọlọ́run ni ò fi ọwọ́ kan ní ìlú ohùn Olúwa sí Sunday Igboho, olóyè Sunday Igboho, ohùn Olúwa ó kọ sí yín lónìí. Inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ pé wọ́n rìlíìsì yín tó gbé wanted kúrò. Àdúrà wa ló gbà lẹ́yìn lórí torí àwa náà gbàdúrà pé kí Olúwa kó ṣọ̀nà yín ní rere, torí tí n bá rí àwọn akọni nínú ayé tó lè kojú ogun ní ẹsẹ̀ kò gbèjì ní ìkóríta ojú ọlọ́mọ òtó nígbà tí àwọn akọni pẹ́pẹ̀pẹ́ ń sá sẹ́yìn, inú mi á máa dùn, ẹ̀mí inú mi á máa dìde torí pé èmi náà akọni lèmi náà. Bẹ́ẹ̀ ni nínú ayé mo wà unfortunate láti lè rí the law vision tí mo ní láyé ni pé mo fẹ́ máa gbógun ti àwọn tí wọ́n fi ìwà agbára hàn ayé, àwọn oníwà agbára. That is why tí mo fi lọ darapọ̀ mọ́ àwọn human rights so that kí n lè rí opportunity yẹn kí n lè máa lò ó láti bẹ̀. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn, mo kórìíra ìwà agbára gan, kéèyàn fi agbára kó máa fi tẹ àwọn tálákà mọ́lẹ̀ àbí àwọn tí ò lágbára. So inú mi máa ń dùn gan tí kì í bá ṣe iṣẹ́ ìyìn rere tí a gbé dání tó yẹ pé ó ń ká wa lọ́wọ́ kò díẹ̀díẹ̀. Irú àwọn nǹkan tó yẹ kí mo ṣe tó bá sọ pé èèyàn kì í bẹ̀rù lójú ogun, èmi náà mi ò kéré inú ayé nípa kéèyàn fi ìgboyà sọ̀rọ̀, nípa pé kéèyàn dúró lójú ogun ní ìkóríta. Ṣùgbọ́n ìyìn rere tá a gbé dání ó ń ká wa lọ́wọ́ kò díẹ̀díẹ̀. Inú mi dùn púpọ̀ bí Ọlọ́run ṣe ṣe ọ̀nà yín ní rere tó dẹ̀ rìlíìsì yín tí wọ́n gbé wanted kúrò tí gbogbo nǹkan dẹ̀ ń lọ smoothly. Ṣùgbọ́n ohùn Olúwa ni eléyìí, tó bá wù yín ẹ gbọ́, ó dẹ̀ wù mí kẹ́ ẹ dẹ̀ tún gbà. Ohùn Olúwa ni eléyìí, Olúwa ní kí n sọ fún yín wípé ìran tí ẹ gbé dání tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, Olúwa ní orí ẹ̀ ló ń wà. Kẹ́ ẹ tẹ̀síwájú, kẹ́ ẹ má jẹ́ kí òmìnira torí pé wọ́n yọ yín kẹ́ ẹ má gbé kúrò, àbí kí ìfojúsùn yẹn tẹ́ ẹ níyẹn kẹ́ ẹ má jẹ́ ó bọ́ sọnù torí pé àwọn olóṣèlú wọ́n gbìyànjú láti pa yín lẹ́nu mọ́ láti lè gbé ìran yẹn kúrò. Olúwa sọ fún mi pé Yorùbá nation ló sì dúró lé lórí. Kódà President Tinubu gan Yorùbá nation náà sì ń padà bọ̀ wá bá. Bẹ́ẹ̀ ni mo sọ fún Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi. So ibi tí Ọlọ́run fi ojú sí nìyẹn, tí a bá ti lè pa yín lẹ́nu mọ́ tí ẹ wá fàyè gba àwọn olóṣèlú kan máa lò yín fún àwọn pátì wọn, kan máa gbowó fún yín, kan máa lò yín, ẹ ti sọ ìran yẹn nù.
yóò sì fa ìyà fún yín nígbà tó bá yá. Ohùn Olúwa ni o, ohùn Olúwa ni o, ohùn Olúwa ni o. Torí pé Ọlọ́run nìkan ni arínúróde, olùmọ̀ràn ọkàn. Òun ló mọ ìkọ̀kọ̀, ló mọ gbangba. Ohun tó fi rán mi láàárọ̀ yìí ni mo sọ fún yín yẹn. Bí mo ṣe gbàdúrà tán lórí ilẹ̀ àánú, ó ní kí n bá òun pàdé lórí ilẹ̀ àánú ní 7 mo dẹ̀ lọ. Mo wọlé, Olúwa bẹ̀ sí bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀rọ̀ Sunday Igboho, ọ̀rọ̀ yín ti bọ́ sí, ṣùgbọ́n ohun tí Olúwa sọ ni pé ẹ gbọ́dọ̀ sọ ìfojúsùn yẹn nù. Ibẹ̀ ni Olúwa sàbálẹ̀ tó dúró lé lórí. Tí ẹ bá sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́, Yorùbá nation yẹn yóò wáyé o, ṣùgbọ́n kò ní sí ọlá fún yín mọ́. Mo sọ fún yín pé Olúwa sọ fún mi pé President Tinubu sì ń padà bọ̀ fún Yorùbá nation. Torí pé àwọn Haúsá yóò fọ̀bẹ̀yìn jẹ wọ́n níṣu. Bẹ́ẹ̀ ni, ìgbà ẹni wọ́n tó mọ̀ pé ilé tó lọ. Ẹ wo, ẹ má fààyè gba ẹnikẹ́ni, èèyàn kéèyàn olóṣèlú kan láti fà yín mọ́ra. Bóyá ibìkan lẹ fẹ́ belong sí. Ohun tí Ọlọ́run ní fún yín, ó mà ju ohun tó wà ńlẹ̀ lọ. Ibi tẹ́ ẹ sì ń lọ, ibi tó dẹ̀ sì ga ni o. Ẹ tí ì dé ibi tẹ́ ẹ ń lọ o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè fààyè gba kí àwọn olóṣèlú kí wọ́n sọ ìfojúsùn yín nù. Oh my God. Kí wọ́n sọ ìfojúsùn yín nù lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn, ó tán nìyẹn. Ohun tí Olúwa ní kí n sọ fún yín ni èmi Ọlọ́run wòlíì Akẹ́jù ló sọ bẹ́ẹ̀. A sọ̀rọ̀ ṣẹ́ ò sì ní sọ̀rọ̀ dànù. Iṣẹ́ tí Olúwa fi rán mi ni láàárọ̀ yìí pé kí n sọ fún ayé, kí n sọ fún Sunday Igboho. Gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní, ẹ share ẹ̀ dọ́dọ̀ wọn kó dọ́dọ̀ Sunday Igboho. Iṣẹ́ tí Olúwa fi rán mi ni pé ó gbọ́dọ̀ dúró lórí Yorùbá nation yẹn. Kò dẹ̀ sí tí ó ṣẹlẹ̀, kò sí èmi kan, wọ́n lè máa sọ fún yín kan, máa fún yín nímọ̀ràn pé lọ forí ẹ pamọ́, lọ ṣe kíní kan. Kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Dúró, tó bá ti dúró, akọni máa ń dúró títí di ìkóríta àṣeyọrí ni. Akọni máa ń dúró. Ẹni tí ó gba ìlú là, ó ní láti fara dí àwọn kankan, yóò jìyà. Nígbà tó bá jìyà tán, lẹ́yìn ẹ̀ ògo ló máa ń tẹ̀lé. Jẹ́ kí n sọ fún yín, ẹ tí ì dé Canaan land yẹn o. Tẹ́ bá rò pé ẹ ti débẹ̀, ayé ń wárí fún yín, wọ́n ń pọ̀ nílé yín, àwọn tó fẹ́ yín àtàwọn tí ò fẹ́ yín, gbogbo wọn ló ń wá báyìí tí wọ́n ń sojú ayé, àtàwọn tó ti tàbùkù lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, gbogbo wọn ló ń wá sí àwọn ọ̀tá. Ṣùgbọ́n Olúwa ní sọ fún yín wípé ẹ tí ì dé Canaan land. Proceed. Ẹ fẹ́ dé ibi àṣeyọrí yẹn. Ibi àṣeyọrí yẹn gan ni kànga tí kì í kan omi ibẹ̀ lórúkọ yín ò ti ní parẹ́ mọ́. Ẹ gbọ́ sà, tí ẹ bá tẹ̀síwájú, tí ẹ wá gbé ìran Yorùbá nation, Olúwa sọ fún mi pé kò ní sí ọlá lọ́jọ́ iwájú fún yín. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Bí wọ́n ṣe fẹ́ràn yín nísìnyí, hatred yẹn yóò wá pọ̀ ju bí wọ́n ṣe fẹ́ràn yín lọ. Ẹ lọ kọ sílẹ̀ kẹ́ni Ọlọ́run wòlíì Akẹ́jù sọ̀rọ̀. Ohun tí Olúwa rán mi ni mo sọ yẹn. Hatred tí ayé wà nísìnyí yóò wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ, ju bí wọ́n ṣe fẹ́ràn yín lọ sí. Ṣé ọ̀pá ayé fẹ́ràn yín sí? Tí ì dé Canaan land. Ìfojúsùn Yorùbá nation yẹn tẹ̀síwájú. Olúwa sọ fún mi pé òun wà ń bẹ̀. Òun lè gba ilẹ̀ Yorùbá, òun gbà fún wa. Bẹ́ẹ̀ ni Olúwa wí o. Iṣẹ́ tó Olúwa rán mi ni mo jẹ́ yẹn. Ó kù sọ́wọ́ yín gbogbo yín tí ẹ bá láǹfààní, ẹ bá share lọ́dọ̀ Sunday Igboho. Ó tó Olúwa rán mi ni. Olódùmarè ló sì sọ bẹ́ẹ̀, kò sí ní ṣaláìṣẹ. Bẹ́ẹ̀ ni, mo rántí tí bá lè sọ àsọtẹ́lẹ̀ bí Fáyẹmí ó di gómìnà lẹ́kìtì tó dẹ̀dà. Tí bá lè sọ àsọtẹ́lẹ̀ bí Fáyọ̀ ṣe kó lọ prepare, tí mo sọ fún ara, I told Fáyẹmí Ládó Èkìtì pé ó máa di gómìnà tó dẹ̀dà. Tí mo sọ fún Fáyọ̀ ṣe pé kó lọ múra, you are the next governor lẹ́kìtì tó dẹ̀ sọ bẹ́ẹ̀, tó dẹ̀ débẹ̀, kò sí tí ó lè ṣẹlẹ̀. Tí bá lè sọ ti Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state, ó máa ṣẹlẹ̀. Ohùn Olúwa ni, báyìí lolúwa wí. Ẹni tó bá ti tí Ọlọ́run ọba ti wí, tó ọba ti wí, ìyà ló bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ohun tó Olúwa rán mi nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share lọ́dọ̀ Sunday Igboho. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Sunday Igboho láyé, ẹ bá wa share lọ́dọ̀ wọn. Wọn ò tí ì dé èbúté yín yanjú yẹn. Wọn ò tí ì dé bí àṣeyọrí yẹn. Ibi tọ́lọ́run sì mọ́mọ́ èèyàn lọ, ó sì jìnnà ju báyìí lọ. Àkókò ìsinmi kọ́ leléyìí. Tẹ̀síwájú lórí Yorùbá nation. Mo mọ̀ pé wọ́n fẹ́ gbé ojú yín kúrò ńbẹ̀. Kán pa yín lẹ́nu mọ́, kán wá fà yín mọ́ra. Oh my God. Àlàáfíà ni fún yín. Orúkọ mi ni wòlíì Akẹ́jù Emmanuel láti CAC orí òkè òmìnira
if you want to confirm, you want to confirm more, and I will tell you. My pay number mi sita 08139339707 plus 2348139339707. God bless you in Jesus' name.